so ni mo bá fọ́nrán ọ̀rẹ́ mi pàdé ó wà l'Amẹ́ríkà kò sí báyìí ṣe tá ní play voice ẹ̀ ọ̀rẹ́ mi Màrúfù kọ́lọ́wọ́ jọ́ dàgbà kó gùn lẹ́mìí a ṣẹ̀ṣẹ̀ máa sọ̀kò síra wa a tún padà sọ̀kò síra wa bí ṣe máa ń rínu bọ́mọ ìyá méjì bá wọ yẹ̀wù tán jáde padà ojú wọn ni ẹ ti béèrè tí wọ́n bára wọn sọ́nù ilé now nínú ọ̀rọ̀ tí Màrúfù sọ ló ti sọ pé ó ṣeé ṣe káwọn gbalé ẹjọ́ lọ o kí n tiẹ̀ torí àtẹ̀jáde wípé kábíyèsí lè gbalé ẹjọ́ lọ ìlò ti kọ́kọ́ sọ bóyá àárọ̀ yìí ló ṣètò yẹn bóyá àná ló ṣe ṣùgbọ́n àárọ̀ yìí ni mo ti rí i so ó sọ àwọn ọ̀rọ̀ kan bẹ̀ tá a máa pẹ̀ kẹ́lù mi wá mọ̀ bóyá ọ̀rọ̀ ti tiẹ̀ ní kí n kọ́kọ́ play ni àbí ti ìpinilẹ́jọ́ ni kí n kọ́kọ́ kà ẹ̀já kọ́kọ́ ka tiẹ̀ Mr. Kògbérègbè Kùrákù God bless you. Thank God, Akeem Owade is gradually digging his koto. God bless you. Now, ẹ jẹ́ àkọ́kọ́ ka tí àtẹ̀jáde tí wọ́n fi ìta ká tó wá play fídíò ká tó analyse ẹ̀ because orí fídíò yẹn gangan lọ̀rọ̀ wà púpọ̀ mú láti bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tọ́pọ̀ ìròyìn ọ̀rẹ́ bó ṣe jáde kí n má gbà àkókò yín Royal Rumble Alaafin wins litigation over Oyo Council leadership. There are strong indications that the Alaafin of Oyo, Oba Akeem Owade, may head to court to challenge the emergence of the Olubadan of Ibadan land, Oba Rashidi Ladoja, as chairman of the Oyo State Council of Obas and Chiefs. Because in tí àwọn Ọ̀yọ́ ń gbé pò yẹnu ìjà tí wọ́n ń bára wọn jà lábẹ́lẹ̀ ni pé ìfàtọ̀ gan-an ká sọ báwọn tiẹ̀ fẹ́ gba rotation kì í sórí Olúbàdàn ló ti yẹ kó bẹ̀rẹ̀ orí Aláàfin Ọ̀yọ́ ló yẹ kó bẹ̀rẹ̀ tá a bá wò pẹ̀lú ìtàn torí wípé orí ní dúró fágbọ̀n mú mi ìdí babalọmọ bókó tó bẹ́pọ̀n ẹ má bínú pé mo lo language yẹn o kò sí báyìí sọ tí ó fi dùn bẹ́ẹ̀ ni o ìdí bàbá lọmọ bókó tó bẹ́pọ̀n àti pé àbíkú ò ní dàgbà títí kó fọwọ́ sọ̀yà pọ́jú orí òǹjù ti bàbá tó bí òun lọ́mọ lọ pé ojú ayé Aláàfin ni wọ́n ṣe dé Olúbàdàn ládé ni wọ́n ṣe dé Ṣọ̀ún ládé bó tiẹ̀ jẹ́ pé mo gbọ́ dáadáa wípé ìgbà tí wọ́n fẹ́ dé adé f'Olúbàdàn Olúbàdàn ìgbà náà yarí wípé adé Ifẹ̀ làwọn fẹ́ gbà kì í ṣadé Ọ̀yọ́ gẹ́gẹ́ bí àrọ́bá ṣe fílẹ̀ bẹ́ẹ̀ àbí bá kọ sílẹ̀ ṣe fílẹ̀ bẹ́ẹ̀ because Ọ̀yọ́ máa ń fẹ́ jẹ gàba ni bóyá kí n tó dáhùn ti pé bàbá wo Olúbàdàn ni wọ́n kọ́kọ́ fi síwájú kí n jẹ́ kó dínú fídíò ọ̀rẹ́ mi tòró náà sọ bẹ́ẹ̀ ń bẹ̀ ó dẹ̀ sọ pé ọ̀rọ̀ tó ń bá sọ kágbáyẹ̀ wo torí pé ojúlówó ọmọ Ọ̀yọ́ lòun ó túmọ̀ sí pé èrò mi ti ń jó onílù rẹ̀ ń bẹ́ sàlẹ̀ odò kòkòrò tí ń jó lẹ́bàá ọ̀nà onílù rẹ̀ ò jìnnà sí gbó elékelèké yé ní tá a bá ṣe ní yé ni àjọrò ní jẹ́jẹ̀rò wípé ní tí wọ́n ti jọ jíròrò lé lórí ni kí n má fọ̀rọ̀ gùn. Governor Seyi Makinde on Thursday inaugurated Ladoja as the chairman of the council, but Alaafin shunned the event held at the House of Chiefs Secretariat in Ibadan, the state capital. The inauguration followed the passage of the Oyo State Council of Obas and Chiefs (Further Amendment Bill 2025) by the Oyo State House of Assembly. Ó túmọ̀ sí pé executive nǹkan ló impose ẹ̀ àwọn legislature àwọn ni wọ́n debate ẹ̀ wọ́n vote ẹ̀ wọ́n dẹ̀ agree. Seyi Makinde or heart within his power no ó fáwọn aṣòfin láti jíròrò lórí ẹ̀ ìdìbò sì wáyé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tó wá látọ̀yọ́ àwọn náà dìbò
bó tiẹ̀ jẹ́ pé wọ́n dìbò against motion yẹn ni but majority carry the vote. Ìbàdàn lọ́rọ̀ lẹ́gbọ̀n aṣòfin tó pọ̀, Ògbómọ̀ṣọ́ náà ní, àwọn ìlú míì náà ní, Ọ̀yọ́ ọ̀rọ̀ wọ̀yọ́ ń bẹ̀. Tẹ́ ẹ bá rántí dáadáa nínú ìgbìmọ̀ ọ̀hún àwọn ọmọ lẹ́gbọ̀n aṣòfin tó jẹ́ tọ̀yọ́ wọ́n bínú jáde. Ẹja béèrè lọ wọn pé láti ijọ́ náà tán bínú jáde ṣé wọn ò wọlé padà mọ́. Gbogbo ẹ̀tọ́ tí wọ́n ń pín lẹ́gbìmọ̀ ṣé wọn ò bá wọn pín bẹ̀. Because Yorùbá ní tí àgbàlagbà ọba kọ oúnjẹ tẹrantẹran ló yẹ kọ́kọ́. Wọ́n gbóúnjẹ fún ọ ló ti yó ọ wá mẹ́rin orí ẹ̀jẹ̀ ó ti jẹun. Ó ti jẹun ò tí ì yó because oúnjẹ tó mẹ́ran jẹ lórí ẹ̀hún kò sẹ́ni tí ó gbà mọ́. Àpá pé wọ́n mẹ́ran kúrò lórí ẹ̀ ti wà ń bẹ̀. A máa béèrè lọ́wọ́ ara wa pé ẹni tó mẹ́ran kúrò lórí ẹ̀ kí ló dé tí ò jẹ́ ọmọ ìjẹ̀bú ń tọ́ ti fi nǹkan sí. Now, but okay, speaking during the event, Makinde said the chairmanship of the council will be rotational among the trio of Olubadan, Alaafin and Son of Ogbomoso land, with each leader serving a term of 2 years. Tí o ti sin tó bá dín bẹ́ẹ̀ pé ọba kan yóò lọ́dún méjì ẹlòmí ọbọ̀ bẹ́ẹ̀ ẹlòmí ọlọ́dún méjì ẹlòmí ọbọ̀ bẹ́ẹ̀ kí ló nira lára Ọ̀yọ́ kí ló dé tí gbogbo nǹkan kan wọ́n lára. Ọdún méjì tá a sọ yìí kì í ṣe pé ọba kan ọmọ dá ọba kan kúnlẹ̀ àwọn bàbá wa ti kọjá bẹ́ẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni wọ́n jọ máa wà lókè o. Àsán pé ẹnìkan ní ọkàn control meeting lásán. Ẹnìkan tó bá preside lórí meeting kò ní dá decision ẹ̀ ṣe yóò fi lọ tún yóò fi lọ òsì kárìn kápọ̀ yẹni bí wọ́n bá pa ọgbọ́n pọ̀ ọ̀pọ̀ ó rí bí pọ̀ wọ́n rí bí mọ tí wọ́n bí fẹ́ wọ́n rí bí panupọ̀ láti béèrè papọ̀ lọ́wọ́ ìjọba ìbájẹ́ ìjọba ìpínlẹ̀ tàbí ìjọba àpapọ̀ ìlú ó rí bí dàgbàsókè gbogbo ọmọ ìlú wọ́n rí bí gbégbé ayé ìdẹ̀rùn ń ta ìjọba lé lórí nu o kì í ṣe ceremonial king nìkan kì í ṣe kákànmọ́ kápá gbádàrú kápá kó sínú damask bíi tọ̀dọ̀ mi ẹ rí pé damask ló jẹ́ kápá mi ó ga èmi gangan kọ́ ni mo wú ga bẹ́ẹ̀ o nígbéraga bẹ́ẹ̀ o damask ló jẹ́ kí n nígbéraga. So kò sí yàtọ̀ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta Ọ̀yọ́ ọ̀kàn fẹ́ bá àyàn kankan dọ́gba rin ìgbéraga ní síwájú ìparun nílẹ̀ mi fi sọ pé the fall of Ọ̀yọ́ empire for the second term ní ń bọ̀ yìí if care is not taken ẹ̀kọ́ lẹ̀kẹ́ kọrúkọ mi sí tí Ọ̀yọ́ ọ̀bá sọ́ra ìṣubú Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ń gbẹ́ yìí kò sẹ́ni tí ń bá Ọ̀yọ́ jà Ọ̀yọ́ ní bá gbogbo ilẹ̀ káàró òjìrè jà báyìí Ọ̀yọ́ ní rí ọba Ilé-Ifẹ̀ ní rọba Ilé-Ifẹ̀ ní rọba Ilé-Ifẹ̀ àwọn ni wọ́n àbùkù yẹn Ọ̀yọ́ ní ti ń wá àwa tó kù ìtàn là ń sọ ọ̀rọ̀ là ń fèsì sí èébú àtìpè ní tọ̀yọ́ jáde ẹ mọ̀jẹ̀ ń gbà kókó yín. Meanwhile, credible sources close to the palace told Saturday Punch on Friday, which is Oni, that Alaafin deliberately stayed away from the inauguration out of what they described as shame. Èmi náà sọ bẹ́ẹ̀ wọn l'Alaafin ọ̀mọ̀ọ́mọ̀ lọ ni mo sì ní kẹ́ kọ́lẹ̀ kẹ́ kọrúkọ mi sí ní gbogbo ìgbà tí pàdé yín ó fi wáyé Alaafin ò ní attend Alaafin ò ní wá mi ìyá mọ́wó tí ọ̀rọ̀ bá wá jẹ jáde lẹ́yìn ẹ̀ bóyá persuasion bóyá nǹkan mi mọ̀ eléyìí tí ò lè wáyé ni pé kí state government yóò sọ̀rọ̀ kan láwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ tàbí kí state government wá sọ fún bàbá wa Ládọjà wípé bàbá ẹ jẹ́ á ní sùúrù ẹ jẹ́ kí Aláàfin kọ́kọ́ ṣe no wọ́n ti pick oríṣiríṣi nǹkan ló wà in favour of bàbá wa Ládọjà tí máa proof ńgbà tí n bá bẹ̀rẹ̀ sí ní play fídíò ọ̀rẹ́ mi Ọ̀kọlà l'Amẹ́ríkà. Stay away from the inauguration out of what they describe as shame and may likely challenge the outcome in court. Ẹ ń bá mojú ọ̀wọ́ adé kó sọ fún un wípé ogun tí ò lè jà ńlọ fẹ́ máa kọ́ ọmọ ogun jọlé lórí. Ìka tó fún èèyàn ló ń jẹ ńlọ fẹ́ gé jẹ yóò burú pọ̀ o eléyìí ó fún fọnu ni o torí pé ńgbà tí gbogbo èèyàn kọ òwò adé lẹ̀ tí wọn ò píìkì ẹ̀ gẹ́gẹ́ bí ọba gómìnà Ṣèyí Mákindé ló píìkì ẹ̀ tẹ́nìkan kan ọ̀dẹ̀ lè jiyàn tí gbogbo ẹni tí ń bínú fi fọwọ́ tán fi kíwọ́ wọn bọ́ sọ ọ tẹ́ wọn lọ́rùn kò tẹ́ wọn lọ́rùn wọ́n ń bínú wọn ò bínú kálukú mèsọ́nu wọ́n mẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n pẹ̀pẹ́yìn ẹnìkan kò sọ̀rọ̀
kálukú wá ṣe ní tìpátìkùkù tí múmi ní fi kíra fún Ṣàngó jálòrè wa gbàǹtọ́ lọ ń wí à ń bẹ̀rẹ̀ àníyàn wa lọ à ń bàgbèsè ayé wa lọ kọ̀tẹ̀ kò gún bọ̀ kò gbó kọ̀wọ́ kọ̀tẹ̀ kò gbó kọ̀wọ́ bàbá ní akánjú rojú ẹjọ́ àmọ́ kọ́ni lẹ́nu páàsì ní á lo sùúrù yọ gbàsìkò láti wá ṣèyí sí ọlọ́run fẹ́ràn ayé òfódodo ọ̀rọ̀ sì pé mẹ́ta ẹ má bínú o. Okay, he said, and I quote, there is a tendency that the Alaafin will go to court. The late Alaafin Oba Lamidi Adeyemi also went to court. The late Alaafin was the permanent chairman of the Oyo State Traditional Council and he stated this clearly in all his letters. Nobody challenged him, one of the insiders said. Now, late Alaafin kò sẹ́ni tó yàn tàbí píìkì ẹ̀ gẹ́gẹ́ bí permanent chairman of Oyo Traditional Council. Bàbá lu ọgbà àrékérekè tán àwọn méjì tó kù láti gba ipò ni. So kì í ṣe pé bóyá wọ́n yàn wọ́n tàbí gbogbo council of obas and chiefs ní wá jókòó wípé ó dá amú Aláàfin gẹ́gẹ́ bí permanent chairman láàrin wa. Kò ẹ́fà ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa proof Ọ̀yọ́ back up with evidence and document. Now, explaining Oba Owade's absence from the inauguration, the insider added, and I quote, I know the steps the current Alaafin is likely to take. If he had attended the inauguration, it would have been shameful. It was better he didn't go. He is likely to go to court, although that may change if there is an intervention. There should be no any intervention as far as I'm concerned. Either by the governor, kò tiẹ̀ lè wáyé pẹ̀lú bàbá wa Olubadan, sọ Ògbómọ̀ṣọ́ lè pe Aláàfin. Intervention tó lè wáyé náà ni káwọn ọmọ Ọ̀yọ́ sọ̀rọ̀ publicly. Àwọn accept fate. Àwọn gba position àwọn ṣetán láti rotate pẹ̀lú àwọn ọba méjì tó kù. Anything aside that, kọ́ nígbó ọ̀dágbó ẹ̀gbé, kọ́ lọ́mọ ọdọ́mọ yẹ ẹ̀gbé. Ẹlẹ́dẹ̀ àtọmọ ẹ̀ ti tẹ́rẹ̀ ṣe, àrájúká ló kù, Ọ̀yọ́ nìkan délé adálẹ̀ ayé wọn gbé. So intervention wo ni wọ́n expect? Bọ́n ṣe send letter sí wọn, sí Aláàfin, náà ṣe send ẹ̀ sí Olúbàdàn, send ẹ̀ sí Ṣọ̀ún. Aláàfin lọ sọ wípé ẹnìkan kò consult òun àti gbá àtàwo. Now, another insider knowledgeable about the workings at the Alaafin's palace, kò sí náà pè ní insider àwọn tó súnmọ́ bá náà lọ, corroborated the claim, saying the monarch was bearing the burden of actions taken during the reign of his predecessor. Bẹ́ẹ̀ ni, ó lè jẹ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n kò tún jẹ́ bẹ́ẹ̀. Torí pé ọ̀rọ̀ rotational yìí, ọ̀rọ̀ àrotate ó ti wà láyé tipẹ́tipẹ́. A sọ̀rọ̀ débẹ̀. Now, ó wá ní ntí Aláàfin àná ṣe é lẹ̀ ni ọ̀wọ́ adé ń kéré rẹ̀ báyìí. Abẹ̀sẹ̀ babawo látara ọmọ ìran kìíní sí ìran kẹrin ó wà bẹ́ẹ̀ nínú Bíbélì. Àwọn bàbá ti jẹ àjàrà eyín ń kan àwọn ọmọ ó wà bẹ́ẹ̀ nínú ìwé mímọ́. Lélẹ̀ tó túmọ̀ sí wípé ìyà táwa ń jẹ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí, àwọn olórí burúkú àwọn bàbá wa kan wọ́n ti kówó jẹ tí wọn ò jẹ́ kówó débi ètò ẹ̀kọ́ tètò ẹ̀kọ́ fi dẹnu kọlẹ̀, tí ò fi débi ètò ìlera tètò ìlera fi dẹnu kọlẹ̀, because nígbà táwa ń kékeré àìfowóró oògùn Ìbàdàn kan náà ni o. Ìgbà tá ń gbé jòkòdó bàbá síìkì ńgbà náà mọ́mì mi máa fọ ike dání tá a fi gba oògùn wálé ni. Gbogbo oògùn tán ń pè ní sìrọ́ọ̀pù wọ́n fọ ike oríṣiríṣi dání bíi mẹ́rin bíi márùn-ún, wọ́n sì rọ oògùn fún wa gbé lọlé, wọ́n fún wa lóògùn oníhóró sínú bébà táàmù lù bàbá délé, wọ́n sì kọ iye ìgbà tá a lò sí. Ṣùgbọ́n ní ìsìn gbogbo ẹ̀ ti dojúrú, àwọn bàbá wa ti jẹ àjàrà èyí ń kan ọmọ. Ẹ gbọ́ Yorùbá ní bàbá tó ta àgbàdo rẹ́rìn-ín ọmọ rẹ̀ yóò dákọ̀ tí ó sunkún, yóò dákọ̀ sunkún. Ńgbà bàbá fẹ́ tàgbàdo ọ̀tá lọ́wọ́n inú ẹ̀dùn pé wò mí dé lọ́dún yìí ṣe báwọn tó ra àgbàdo ẹ̀kọ́ wọn ò fi ṣe dandan ní kẹ́kọ̀ọ́ wọn
lọ́jà ń gbọ́ ọmọ rẹ̀ ọba sì dákọ̀ wọ́n sì ta ní iye tó yẹ kán ta funfun. So mi ò jiyàn léyìí bó bá jẹ́ pé yẹn náà wà nù yà tí Aláàfin jẹ lọ́wọ́. I quote, during Baba Lamidi Adeyemi's time, he was involved in Ladoja's impeachment. Àwọn náà mọ̀ bẹ́ẹ̀ èmi sì ń bọ̀ lórí ẹ̀ máa wá play video máa analyse ẹ̀ on my own way. Okay, he was involved in Ladoja's impeachment. Since then, Ladoja has been angry with Alaafin's tool but couldn't do anything then. Well, kò sí nǹkan tí bàbá Ladoja fẹ́ ṣe nígbà yẹn, even nígbà tí bàbá mi alówó lórí bí ìrè ń bẹ láyé. Kennedy ó ní wípé bàbá Ladoja ò sí nípò gómìnà mọ́, ànégé wọ́n ti jàjàyè láti gbà yẹn. Àjàyè kí ni wọ́n jà ní pé wọ́n dá wọn padà sórí àlééfà gómìnà láti parí ọdún wọn. Achievement tó láyé ò sí, wọ́n impeach wọn, wọ́n reinstate wọn padà. So wọ́n lo sáà wọn pé ṣùgbọ́n bó bá jẹ́wọ́ náà ń kọ́ ìfọ̀rọ̀rọ̀ níwò ní aláṣọ òbúra kan, àwa náà mọ̀ pàṣọ òbúra kan lónìí, àwa ní n tó lè wo àìsàn rẹ̀ ìsàn o, tàbí tí yóò mú lè ra wá kankan, tàbí tí yóò yanjú ìṣòro rẹ̀ ni pé aṣọ òbúra kan ṣoṣo yìí kó fi ṣe sàárà. Ṣé kò wá ní pé ẹ̀yin náà fi rora yín wò, bó bá jẹ́ yín náà ń kọ́, bó bá jẹ́ mi náà inú mi ò ní dùn sírú èèyàn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá pé bàbá Ladoja àti Aláàfin àná lọ́ta òrùn ọ̀gbẹ́bọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ, because bàbá wa Aláàfin àná bàbá mà bá yé jẹ́ o, ẹnu wa gbà báyìí láti sọ pé bàbá mà bá yé jẹ́ o, because àwọn ìtàn tí bàbá ń pa níta gbangba láàrin àwọn èèyàn láàrin ọ̀pọ̀lọpọ̀ èrò kì í ṣẹnu àgbàlagbà ló ti yẹ ká gbọ́. Èèyàn lè kóyàn bíi 3 mẹ́jọ jọ pé torí àìbá mọ̀ àlepé yọ ọ̀yà kọ́ pé àlepé kọ́ yọ ọ̀pẹ̀ kọ́ yá àwọn nǹkan báyìí ṣẹlẹ̀ o, torí bí n bá lọ àìjúbà fògùn sínú rọrùn, ẹ̀yin ò lè narrate ẹ̀ fáwọn èèyàn ẹ lè jẹ́ kán mọ true picture nǹkan tó ṣẹlẹ̀. So now that he has become the Olubadan and Baba has passed on, he has decided to take it out on the new Alaafin. Bẹ́ẹ̀ yẹn bá wá ní lọ́kàn láti gbẹ̀san bàbá lára ọmọ tọmọ bá wá jọmọ tọmọ owó wẹ̀ tó lè bá gbà jẹun, irú ọmọ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ bínú ṣe gba bàbá rẹ̀ sì sẹ̀mí o, ṣùgbọ́n wọ́n lọ wá yọ ọmọlúàbí yìí, wọ́n lọ wá yọ ọmọ dáadáa yìí, wọ́n lọ wá yọ ọmọ téèyàn fi yan gan yìí, gbogbo ẹ̀ṣẹ̀ tí bàbá rẹ̀ sẹ̀mí mo sì ti gbàgbé, because same thing tó ṣẹlẹ̀ sí ń ṣẹlẹ̀ sálàáfin lọ́wọ́ náà lọ ṣẹlẹ̀ sọ́ọ̀ ní Adéyẹyẹ ní Tògóòsì. Ìjà ló bá ń lẹ̀ láàrin Ọbọ̀kun Adésíjú Adé àti Aláàfin Ọba Lámídì Adéyẹmí III. Ńgbà tó ń sì jọmọ tí wọ́n bí ń léèrè tán wò ń léèrè tán kọ́ ń léèrè tọ́ dàgbà ń léèrè tọ́gbẹ̀kọ́ tó jó níwà tútù bí àdàbà láti ilẹ̀ tó jó lòfẹ́ àlàáfíà, dídé tó dé ó drop ṣódà ẹ̀, ó make history ntí ọ̀sẹ̀lẹ̀ rí, ó jump protocol pé ókè ọ̀ní yìí lọ sọ́yọ́ mo fẹ́ lọ sọ́yọ́, ìjà mo bá ń lẹ̀ mi ò fẹ́ tẹ̀lé ìjà tí mo bá ń lẹ̀, olùlàjà lè mí, Yorùbá sì ní ìbùkún ni fún àbí ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀, ìbùkún ni fún olùlàjà, ọmọ Ọlọ́run la máa pè wọ́n. Ọba ní Tògóòsì went to Ọ̀yọ́ láti lọ bá bàbá Aláàfin celebrate iye ọdún tí wọ́n lò lórí ipò ńgbà náà. Gbogbo èèyàn lọ pariwo ibi tí Ọọ̀ni ti wín ní háàtì tèmi nù, mo fi Ọlọ́run Elédùmarè búra, Ọlọ́run tó ṣílẹ̀kùn ní tí ó tún tilẹ̀kùn rẹ̀ lálẹ́ yìí, mo fi búra ibi tí Ọọ̀ni ti wín ní háàtì mi nù, ibi tí mo ti pick interest nínú Ọọ̀ni nù, ni mo fi sọ wípé ẹni yìí awọ ẹrú kan lèmi àti ẹ̀ àjọ ń lọ ni, bó sòkun bọ́ sọ̀sà bó dòkun bọ́jọ́ sà, ìwọ náà mọ̀ wípé bó bá jẹ́sẹ́ tán fowó ràn yàn ni yóò ti sún yàn tipẹ́tipẹ́ torí èyí yóò ti jẹ́sẹ́ owó ẹ̀ ń gan, àti pé yóò ti wà bọ́rìn gan, ìyẹn rí ọkàn gan ò ní jẹ́ kéèyàn ó lè sọ̀rọ̀ gan pé iṣẹ́ owó ló ń ṣe o ọ̀gbẹ́ni, ronú ẹ̀ dáadáa iṣẹ́ owó ló ń ṣe o, ṣùgbọ́n sí àtọkàn wá ni orí pé máa ń ká mi lára, mi ló yẹ kí n jẹ́ Ṣàngó kórìí mi ọmọ ooru kẹ́ni náà máa jáde lẹ́nu mi, kí n má gbàsìkò yín jáde ẹ̀yin ìyá àti bàbá mi. So now that it has become the Olubadan and Baba has passed on, he has decided to take it on the new Alaafin, but he didn't realize that this Alaafin is not that soft. Can you imagine? Ẹni tó tutọ́lẹ̀
tí ń fẹsẹ̀ ra ọ̀nà tí tó ti fi tọ́ ṣe ni ẹni tí ò ṣe nǹkan tùfù kìkì sẹ́yìn kulé ẹni sábọ̀tì ní wojú òjò ẹni tó lejú débì kan ti míìnì ọgbẹ́mí ìjà lọ́bẹ̀ ni so kò soft kí ló wá fẹ́ fi líle kankan bí òkúta ṣe torílẹ̀ ayé tá a wáyé ọgbẹ́gẹ́ kí lá máa sọ kò sí kí lá mọ bínú ara wa sí kí lá nílè lòfẹ́ sí at the end of the day kí wá ní wọ́n wá ń padà mú jáde ń bẹ̀ ẹ̀sìn àtàbùkù àti tìjú so okay Alaafin is not that soft. The source further alleged that political interests were also at play. How? Efforts to get the director, media and public affairs to the Olubadan of Ibadan land, Adeola Oloko, proved abortive as he didn't answer calls and had yet to respond to messages sent to his mobile phone as of time of filing this report. Similarly, the Oyo State Commissioner for Information, Dr. Oyelade, declined to comment on the matter. Okay, nbi tẹ́lẹ̀ yìí ó dénú ẹ mọ́ wá jẹ́ ń gbà kókó yín ẹ já gbọ́rọ̀ lẹ́nu ọ̀rẹ́ mi. gbogbo alájáde rí pé mo jáde lẹ́lẹ́kejì mo ní bàbá wa Ladoja wípé bóyá àwọn náà ò rí mo ṣẹ̀ṣẹ̀ rí pé bàbá rí Aláàfin clearly ni bàbá mo mọ̀ ignore Aláàfin. No, bóyá ti fall into trap pé bàbá Ladoja sọ wípé àwọn òwò ẹgbẹ́ irọ́ o to the best of my own understanding bàbá mọ̀ọ́mọ̀ ignore Aláàfin rin. by ignoring Aláàfin yẹn ó ṣe ló dàbí wípé wọ́n ti pre-plan ẹ̀ lẹ̀ pé tóun bá múnú bí kò ní lè wá níjọ́ kejì. no ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ níbi interfaith kò jọmọ́ ti àwọn tí wọ́n fẹ́ inaugurate ìkíní púpọ̀ nínú yín ti sọ wípé Aláàfin ọ̀mọ̀ọ́mọ̀ lọ ní kọ́ mọ́ bá dàbí ìtìjú torí àrífín ni yóò jẹ́ k'Aláàfin ó jókòó k'Olúbàdàn ó jókòó kí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó jókòó kán wá pìkì Olúbàdàn níṣẹ́jú Aláàfin láti kọ́kọ́ preside. ó ti mi ṣe gbé nìyẹn o ṣe rí nǹkan tá a fẹ́ sọ máa sọ ìkọ́. Number one, nǹkan tí bàbá Ladoja ń ṣe wàhálà tó ti wà láàárín àwọn àti bàbá Adéyẹmí àti bàbá wọn Adédìbò nìbàdàn. Now ǹjẹ́ ẹ mọ̀ wípé ọmọ náà là rán sí nọ́mbà tí wọ́n fẹ́ bá bàbá wa Ladoja jà t'Aláàfin fẹ́ yọ wọ́n pò according to source wọ́n ní allegedly wípé wọ́n involve bàbá wa Àríyìbí bàbá wa àgbò olóṣèlú ńbàdàn bàbá wa olóyè Adédìbò àti Chief Alao Arisekola èmi àtẹ̀yìn sì mọ̀ wípé bàbá wa Alao Arisekola àti Aláàfin 5 and 6 làwọn méjèèjì gbogbo tí Aláàfin bá ń ṣe ni bàbá wa Arisekola máa ń wà in support in many things in many areas. nítorí bàbá Ladoja ti ní plan fún kíní ètí pẹ́ lórí lọ́ba. Number 2, for bàbá fún bàbá wa Ladoja láti àti bẹ́ẹ̀ yẹn there is something behind it. kí ló wà behind ẹ̀. Gọ́vnà Ṣèyí Mákindé ò pe Aláàfin o. ìwọ ṣe mọ̀ pé gọ́vnà Ṣèyí Mákindé ò pe Aláàfin and again ṣé gómìnà ní láti pè wọ́n personally ni tán bá sẹ́ndí sákúlà ńkọ́ mo ṣáà mọ̀ pé the same way tí wọ́n pe àwọn tó kù táwọn bá fi wá látòkè Ògùn tán fi wá láti Ìbàràpá tí Ṣọ̀ún fi kú Ògbómọ̀ṣọ́ kọjá lọ́yọ̀ọ́ máa bọ̀ nìbàdàn ó jẹ́ pé the same way náà fi pe gbogbo wọn ẹni tó máa jẹ́ ìpè ló jẹ́ ìpè ẹni tí ò ní jẹ́ ìpè ní ọ̀dáhùn gbogbo akọlọmọdé mọ́nù wá àmọ́ jẹ ọ̀rẹ́ mi. wọn ò pe round table sitting o. náà sọ báwọn pe round table sitting wọn làwọn consultation lè jẹ́ lórí phone ó lè jẹ́ lórí message consultation òjò bá náà lọ ẹ̀yin bàbá mi o ẹ jẹ́ ká fi síbi tọ́rọ̀ wà o ẹ jẹ́ àgbà bẹ́ẹ̀ o kò sí nǹkan táyé ayé ló dà bẹ́ẹ̀ o ẹ jẹ́ àmọ́ yí gbogbo ẹ̀pọ̀ láàrin ara wa consultation òjò bá náà lọ ìṣe pé bóyá Ṣèyí Mákindé ọlọ́mọ àdọ̀bálẹ̀ f'Aláàfin pé orí ìdọ̀bálẹ̀ mọ́ wa o ẹ má bínú o ẹ jẹ́ àlò bẹ́ẹ̀ o ẹ jẹ́ àjẹsẹ́jẹ̀ bẹ́ẹ̀ o ẹ jẹ́ àmú bẹ́ẹ̀ o ẹ jẹ́ àlò bí ògùn bẹ́ẹ̀ o irọ́ o
tó bá yẹ pé ó pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sí wọ́n sì máa pè wọ́n papọ̀. tó bá wá lóun pé ẹjọ́ sí bàbá wa láàfin agree Ṣèyí Mákindé ẹ fẹ́ fi òṣèlú yín ẹ fẹ́ fi ba ilẹ̀ Yorùbá jẹ́. now ilẹ̀ Yorùbá wo ni Ṣèyí Mákindé fẹ́ fòṣèlú bàjẹ́? agbájé lówó bàbá ẹ̀ lóògùn àǹfààní mọ̀lẹ́bí wọn ni, àti pé òkú ò papọ̀ mọ́yàwó. ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ kò kàn wá nípínlẹ̀ Ọ̀ṣun, ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ kò kàn wọ́n nípínlẹ̀ Ògùn, kò kàn wọ́n nípínlẹ̀ Èkó, kò kàn ará Èkìtì, kò kàn ará Oǹdó. bó ló ti wá àfẹ́ ti ilẹ̀ Yorùbá? mi ò lè bú àwọn bàbá wa torí wọn ò mọ̀ páwọn olóṣèlú bàbá wa Ládọjà wá fẹ́ fi òṣèlú yẹn wá fẹ́ ba ilẹ̀ Ọ̀yọ́ jẹ́ báyìí ó ti wá kárí gbogbo ilẹ̀ Yorùbá. kò kárí gbogbo ilẹ̀ Yorùbá. stop deceiving yourself. ẹ máa ń get it twisted ẹ̀yin ọmọ Ọ̀yọ́. ẹ mọ̀ pé Ọ̀yọ́ lẹ wà, you are on your own. ó kọ yín náà ni Ọ̀yọ́ lẹ wà, on your own ni. n tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ọ̀kan wá, òkú òde tẹ ìyàwó ọgbà ṣọ́ọ̀ṣì lọ ní. ìbànújẹ́ ni kò sì túlù. n tí ń ṣẹlẹ̀ ń Aláàfin yín nìkan ló bá, kò bá Ọọ̀ni, kò bá wo bòkun, kò bá Taójà, kò bá Tìmì, kò bá Kírun, kò bá Arágbìjí, kò bá Pétúmọ́dù, kò bá Ògúnṣọ́ Àmọ̀dẹ́kẹ́, kò bá Láké. ẹ rí báyìí nìkan ni ó bá, ẹ̀yin nìkan lọ́kàn tó ṣẹ̀wò mọ́ yín lára. ṣe rí mo ti rí àwọn ìrìn kan pẹ̀lú bàbá wa kábíyèsí Ògbómọ̀ṣọ́ kábíyèsí o. mo ti fura mo ti mọ̀ pé kíní yẹn ti lẹ̀ pọ̀. ẹnìkan wọ́n fa gbogbo àwọn èèyàn láti bá ṣe. Aláàfin Ọ̀fà ó ń fà sẹ́yìn, Ọọ̀ni ti nawọ́ ìfẹ́ ó fà sẹ́yìn, Olúbàdàn nawọ́ ìfẹ́ ó fà sẹ́yìn, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ nawọ́ ìfẹ́ ó fà sẹ́yìn, bàbá wa Ọ̀ràngúnlá ó nawọ́ ìfẹ́ ó fà sẹ́yìn, àwọn ọba gidi nawọ́ ìfẹ́ ó fà sẹ́yìn. ó láwọn ọba pàrùpàrù ló ń fẹ́ bá ṣe. àwọn ògbìmọ̀ ọ̀tẹ̀ tó jẹ́ pé ń tọ́pa wọn pọ̀ náà ni ó padà tú wọn ká, ó láwọn ló ń fẹ́ bá ṣe. so ta ni wọ́n máa bẹ̀bẹ̀ káàkiri? nígbà tí wọ́n bá ń fọ́n rotation kò yẹ kó kan Olúbàdàn àti bàbá Ògbómọ̀ṣọ́ fún. Can you imagine? kódà tí wọ́n bá ń fọ́n rotation, tán bá ń fọ́n, ká ní kì í ṣe pé wọ́n ti ẹ̀ deliberate lé lórí o, kó wá jẹ́ kó di mẹ́ta ọ̀níní kán máa fọ́n, kò yẹ kó kan bàbá Olúbàdàn àti bàbá wa Ṣọ̀ún, torí pé Aláàfin Ọ̀yọ́ ni olórí aládé, olórí ọba dé, Aláàfin Ọ̀yọ́ ni. so Aláàfin Ọ̀yọ́ nìkan ni ó gbọ́dọ̀ dàyàdé gbogbo ẹ̀. Aláàfin Ọ̀yọ́ nìkan ló gbọ́dọ̀ jẹ gbogbo ẹ̀ sórí, kó jẹ gbogbo ẹ̀ sáyà, kó jẹ gbogbo ẹ̀ sí gbogbo ara. káwọn Ìbàdàn máa sin Ọ̀yọ́ títí ayé, Ọ̀yọ́ tí ò ní tọ́fẹ́ ọ́fà ìlú Ìbàdàn, tí ò ní tọ́fẹ́ ọ́fà ìpínlẹ̀ Ọ̀yọ́. because òun náà sọ nínú ọ̀rọ̀ ẹ̀, ó ní the best thing ni pé kí wọ́n fáwọn láàyè tiwọn kán jẹ́ kí Ìbàdàn máa lọ. kò mọ̀ pé orí ní dúró fágbọ̀n mú mi. ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ kí ló ń mọ̀ nípa òṣèlú. káwá sọ pé wọ́n dá Ìbàdàn yọ, tó bá jẹ́mi ní Ìbàdàn wọn kàn fẹ́ gba state o, kán gba state wọn, kán mọ̀ mú Bàràpá mọ́ra, kán mọ̀ mú kí Ògùn mọ́ra, kán yọ̀ǹda Bàràpá àtòkè Ògùn fọ́yọ́ àtògbómọ̀ṣọ́ kán jọ máa kópa. ntẹ́ fẹ́ ntí as a governor, ntí gómìnà wọn fẹ́ generate internally nílùú Ọ̀yọ́ mo fẹ́ rí. tí ìbá sọ lábàdàn wọn fi gbéra, wọn mọ̀ pọ́ lábàtà ní mọ́dọ̀ sàn, ọlá bàbá ní mọ́mọ́ yan 19 tó lòun ní fi tó kan sí òní di 20. ẹ má bínú ẹ̀yin ọmọ Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́. ò ní ìdí ẹ̀. Olúgbọ́n wà o. Àrẹ̀sá wà o. àwọn Àrẹ̀sá wà o. àwọn ọba kan wà tó jẹ́ pé ẹ̀gbọ́n náà jẹ́ fún Aláàfin. ṣe irú àwọn ọba yẹn kò ń ṣerú wọn ló yẹ kí bàbá wa Ògbómọ̀ṣọ́ gan bá dupò nínú Ògbómọ̀ṣọ́ yẹn. now àwọn ọba kan wà tó jẹ́ pé ẹ̀gbọ́n wọn jẹ́ f'Aláàfin, kí ló dé t'Aláàfin ò fi jọ̀wọ́ ipò tiẹ̀ fáwọn ẹ̀gbọ́n ẹ̀? oríṣan tiẹ̀ yẹ o, kí ló dé t'Aláàfin ò sọ wípé ókè instead ta fi máa rotate ẹ̀, mo láwọn ẹ̀gbọ́n, ẹ bá mi fún ẹ̀gbọ́n mi Olúgbọ́n tàbí ẹ̀gbọ́n mi Àrẹ̀sà nípò yẹn, jẹ́ káwọn máa jẹ́ lọ, káwọn máa lò lọ ní tiwọn. nítorí wàá ń gbìyànjú àti sọ ni wípé bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kò lẹ́tọ̀ọ́ láti máa bá rú àwọn Olúgbọ́n àtàrẹ̀sà gan du position yẹn. ẹ jẹ́ á béèrè pé position wo ni ìlú Iléegbọ́n wà, position wo ni ìlú Ìrẹsà wà, Ìrẹsà Adú ni àbí Ìrẹsà Apá, position wo náà wà nípínlẹ̀ Ọ̀yọ́, kí ni wọ́n ń generate sípínlẹ̀ Ọ̀yọ́?
bóò nílùú wọn ṣe tó, kí ni population wọn, ṣé wọ́n lè dúró lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ because àwọn mọ̀rọ̀ sọ ni wọn máa gbọ́, òye nǹkan kan ò sì yé wọn, selfishness náà yẹn náà ló wà lọ́kàn wọn, kán máa pè wọ́n lólórí aládé with empty barrel. n tó wà lọ́kàn wọn náà nu torí pé àwọn sáà ni wọ́n ní empire majority wọn gangan ọmọ tún empire ọ̀hún, empire tó yẹ kí gbogbo ọmọ káàró òjìrè fún ma lẹ́yìn lóko, empire tó yẹ kẹ́ ẹ máa lọ kí Aláàfin wọn máa lọ dọ̀bálẹ̀ fún gbogbo ọmọ káàró òjìrè káàkiri pé ẹ má bínú ọjọ́ wọn baba ńlá baba wa lọ́jà àjàrà ẹ má jẹ́ kéyìn ọ̀kàwọ́ ọmọ. kò sí káàkiri àgbáyé ńgbà tá a ṣèwádìí tí ń jẹ́ empire, kò sí empire tó kò sí ìlú tó gbé empire kalẹ̀ torí ọmọ ìlú wọn. àwọn ìbò ní empire, ìlú mìíràn wọn lọ ń kó lẹ́rú, Ọ̀yọ́ nìkan ló ní empire tó jẹ́ pọ̀ mọ́ ìyá tiẹ̀ ní ń tàbí ẹni ń tàkàrà. ọ̀rọ̀ ọjọ́ mi ni àmọ́ṣe rí bàbá wa Ládọjà lo agbára òṣèlú fún Aláàfin. lọ́nà wo? ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí òye yẹn jẹ́ wá sọ fún yín lè ní màá dẹ̀ sọ. sọ. bàbá Aláàfin tẹ̀yìn ni kó máa ṣe rotation fún yín yìí òun ló crown Ìbàdàn ní adé ní 1976 bàbá yẹn ló crown Ògbómọ̀ṣọ́ ní adé the same time. now ohun tí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ dì mọ́wọ́ lélẹ́yìí o lónìí as of today n tí gbogbo ọmọ Ọ̀yọ́ dì dání ń ní pé Aláàfin ló crown Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, Aláàfin ló crown Olúbàdàn. my first question ni wípé tó bá jẹ́ pé lóòótọ́ lórí bẹ́ẹ̀ ṣé tìdùnnú l'Aláàfin fi crown wọn ni? èmi wá ní mo fi gbogbo ẹnu sọ fún yín pé kì í ṣe dùnnú tó bá rí bẹ́ẹ̀, and again Aláàfin kọ́ ló crown wọn. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbà náà Governor David, Brigadier David jẹ́ǹbẹ̀ wọ́n. ọ̀rọ̀ tó yọ ń sọ ọ̀rọ̀ tó sọ jáde yìí ìmí àkàndá ọ̀rọ̀ Awikonko máa kanta ẹ̀ gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹ kú ojú lọ́nà part 1 part 2 ló máa jẹ́ n táwọn ń gbé pò yẹnu á fi ṣe part 1 n tó jáde lọ́dọ̀ bàbá wa jẹ́ǹbẹ̀ wọ́n á fi ṣe part 2 máa wá nọ́ọ̀kì wọn kúrò lórí topic yẹn ń pe Aláàfin ló fi Olúbàdàn jọba. ẹ máa mọ the truth back with evidence and document. God bless you. ẹ̀yin èèyàn tẹ́ bá wá jọgbọ́n tó ẹ̀gbọ́n ọpọlọ tá a fi ọpọlọ sí kínní ẹ wò ó pé ṣó yẹ kó jẹ́ pé irú àwọn bàbá yẹn náà máa bá Aláàfin rotate mo dúró bẹ́ẹ̀ káwá ní changes dé. irú àwọn bàbá yìí can you imagine kéèyàn máa pẹ̀lú Olúbàdàn ní irú àwọn bàbá yìí kéèyàn máa pẹ̀lú Ṣọ̀ún ní irú àwọn bàbá yìí tó jẹ́ pé politically as it is today láwọn ìlú yẹn pẹ̀lú population wọn tí Ìbàdàn nìkan bá unite pẹ̀lú Ògbómọ̀ṣọ́ wọ́n máa jẹ gómìnà lọ ni o. mélòó lọ́yọ́ gangan, mélòó lókè Ògùn, mélòó ń Ìbàràpá, ẹ̀pà population wọn pọ̀ ká bú Ọ̀yọ́ ká wá yọ̀ǹda Ògbómọ̀ṣọ́ kó Ògbómọ̀ṣọ́ yọ̀ǹda ara wọn fún Ìbàdàn káwọn nìkan jọ máa ṣe ká wá dẹ́yẹ sọ́yọ́ bóyá yóò rí nǹkan kan mú nínú tán pè nípò. yọ sọ̀rọ̀ débẹ̀ ọ̀rẹ́ mi yọ sọ̀rọ̀ débẹ̀. pé gọ́vnà ṣe kó jẹ́ pé gọ́vnà Ṣèyí Mákindé fẹ́ ṣe kinní yẹn ẹ mọ̀ àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé ó yẹ kí a tíìkì láàrin ara wa. lẹ́yìn sí nkẹ́. gọ́vnà Mákindé bá wá ṣe ó ṣe jẹ́ pé bàbá Ládọjà náà gbé fún ṣọ́ọ̀tì fọjọ́ orí ṣe ni. ṣebí wọ́n ní ipò làgbà. bẹ́ẹ̀ni. in any circumstances tá a bá yọ pé bàbá Ládọjà ṣe gọ́vnà àbí wọ́n ṣe sẹ́nétọ̀ rí ṣé ó yẹ kí bàbá Ládọjà sọ pé àwọn máa kọ́kọ́ síwájú. bàbá Ládọjà kọ́ ló sọ pé àwọn máa kọ́kọ́ síwájú. ètò bí wọ́n ṣe tò ní gọ́vnà lè lo discretion ẹ̀ láti choose ta ló fẹ́ jẹ́ number 1 ta ló máa kọ́kọ́ serve so far tó jẹ́ 2 years and let me tell you my brother ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló work in favour of bàbá wa Ládọjà. ìwọ sọ wípé ipò làgbà ìbànújẹ́ lọ́jọ́ orí kì í ṣe bí ọjọ́ orí ti bàbá wa Ládọjà Adéwọ̀lú ipò ọjọ́ orí tiwọn kì í ṣe ìbànújẹ́
n tó fi lè jẹ́ ìbànújẹ́ fáwa ni pé wọ́n ń dàgbà sí lójoojúmọ́ but má jẹ́ kí n tàn ọ́ wípé I need the experience wọn, that is number one. Bàbá yìí ti wà ní lineage ọbaship tipẹ́tipẹ́ bí wọ́n bá mọ̀, so wọ́n ti kẹ́kọ̀ọ́, wọ́n ti nímọ̀, wọ́n ti ṣòṣèlú, wọ́n ti gan àgbàlagbà ni wọ́n ti rírírí, wọ́n ti face different obstacles. Bàbá ti ṣe gómìnà, wọ́n ti ṣe senator, ń bò lọ fẹ́fẹ́ experience wọn wé. Bàbá tó ti wá dàgbà, gbogbo àwọn kan yẹn ló work in favour of Olubadan bí ọba yí ọ ànípò tó ń sọ yẹn Ìbàdàn of the present ó ṣàgbà Ọ̀yọ́ Àtìbà tẹ wa ń ọmọ kí Ìbàdàn ti wà kọ́ Ọ̀yọ́ Àtìbà ó tó wà, Ìbàdàn ti wà téèté, Ìbàdàn ò sì sí lábẹ́ Ọ̀yọ́, ok. bàbá wa Aláàfin àwọn gangan ló yẹ kọ́tẹ̀ kọ́kọ́ ti síwájú tó bá pé rotation yẹn máa pure lóòótọ́. Kennedy tó fi gbọ́dọ̀ jẹ́ dandan Aláàfin anything Yorùbá ní àgbà ò sí ń gbé ọ̀kẹ́rẹ́, ẹni tí ò yìnbọn yóò fà tí kò ságbà ń bẹ̀. Wọ́n yìí sì fi àgbà pín ẹran ọdẹ, àwa mẹ́ta la lọ gbọ́ ọdẹ, àbá méjì la lọ gbọ́ ọdẹ, àbá mẹ́rin la lọ gbọ́ ọdẹ, àwa pọ̀ yà kan. Bá a ṣe pín ẹran gbẹ́rìí, kódà àwọn tó dàgbà jù ni wọ́n mú tán nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin, ọjọ́ orí la máa fi pín o. Àwọn tó dàgbà jù wọ́n mú tán, àwa tá a kéré jù á mú apá ẹ̀. Orí ẹ̀ ọ̀pá ní gborí, ẹni tó yìnbọn tó pa ńlá fún lórí kó dìjà. Wọ̀dọ̀wọ́dọ̀ ọnú ẹ̀ àwọn ẹ̀dọ̀ nǹkan ńlá kò fáwọn ọmọ kéékèèké tí wọ́n bá wa bọ̀, àwọn ní ó fi léyìn sàràrìndín àsìkò ọkọ máa dà ọbẹ̀ náà táwọn ọmọ kékeré ó fi káfí léyìn sata àwa gbé lóko dáadáa. Ńlọ́jẹ́ kíṣẹ́ ẹ á sọ̀rọ̀ lórí rédíò, á sọ̀rọ̀ lórí tẹlifíṣàn, ńlọ́jẹ́ kó complete tí ò fi sẹ́kù síbì kankan. Arírìírí oko, akẹ́kọ̀ọ́ abúlé, agbábúlé dàgbà, so kò yin jẹ rárá. So to the best of my understanding ọba Òwòadé gangan ló sì kéré nípò tí ò tí ì ní ìrírí, kíní yẹn ṣàjèjì sí, ó hàn nínú ìwà wọn. With due respect to the throne of Alaafin, ọba Òwòadé, sorry to say, wọn yàtọ̀ sí novice lórí àpèrè yẹn. Gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ò tí ì yé wọn, ṣe ló sì ń dàbí àlá, prove me anywhere, ó sì ń dàbí àlá, ó jẹ́ kàyéfì. So kò sí ọgbọ́n ìmọ̀ àtòyé láti handle many things with him. But irú àwọn bàbá Ládọjà, ojú tó ti rókun tó ti rọ́ṣà kò lè rí máa jinú kó lòún rómi. Wọ́n ti rí wọ́n ti sẹ́tù àwọn gangan ti dí pẹ̀lú gẹ́gẹ́ bí gọ́fúnọ̀. Ǹjọ́ ọmọrú àwọn àlejò tírú wọn máa ń gbà. Wọ́n ti dí pẹ̀lú president, wọ́n ti dí pẹ̀lú other governor, wọ́n ti bá wọn sẹ́tù jàrí, wọ́n ti sẹ́tù ọ̀rọ̀ láàrin olóṣèlú, many other things. So irú wọn gangan ló yẹ kọ́kọ́ lead so that ọba Òwòadé á lè less experience láti máa kọ́ ìṣe wọn, láti kọ́ ẹ̀kọ́ tó pọ̀ látara wọn. It is not about empire of the medieval era. Empire tó ti ṣubú, tó ti kú, tó ti lọ, tó ti rà, ilẹ̀ fẹ́ fi gbé Aláàfin lórí Olúbàdàn tòní, the largest city in West Africa. Ká tó wá sọ pé largest city lórí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, what are you talking about? Ẹ jẹ́ àwọn kìíní wọ́n ń sùn náà. Fún 2 years bọ̀ wọn ò ṣe bẹ́ẹ̀, wọ́n fi ọwọ́ ọlá wípé àwọn làwọn wà nípò, wọ́n fi gbá Aláàfin pé k'Aláàfin bọ́ sẹ́gbẹ̀ẹ́. Wọ́n bá máa fi gbá Aláàfin pé k'Aláàfin bọ́ sẹ́gbẹ̀ẹ́, wọn ò ní include Aláàfin sínú rotation. Ẹ̀yin lẹ́ misinterpret ẹ̀ torí pé ọ̀kánjú ayín ò so síbi tó ṣe é ká, ọ̀rọ̀ yín ò fẹ́fọ̀ yín, ilẹ̀ sọ̀rọ̀ pé wọ́n fọwọ́ ọlá gbá Aláàfin lójú. Tó bá já Aláàfin wọn pick dàgínní yòdò lẹ́ẹ̀mọ́ ṣe, kódà ẹ̀ tó máa fi Olúbàdàn ṣe yẹ̀yẹ́ ni pé sótán territory náà làwọn tó lọ gbà mọ́ lọ́wọ́. You will say it, you guys will say it, we know you, especially ìwọ tó ń sọ̀rọ̀ yìí. Gbogbo ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ìwọ ló bí, ìwọ ló dálẹ̀. Wọ́n wá ló sọ ó dé stage kan, ó wá ń sọ wípé ẹ̀ṣẹ́ rí pòun ti dákẹ́ báyìí o, káwọn tó kù náà dákẹ́, sí ìwọ ló rán wa ń ṣẹ́ ni, ìwọ ló gbé mi níta ni, ìwọ ló ń fọ̀rọ̀ sí mi lẹ́nu ni, ìwọ ló ń sanwó dátà fún mi ni, ìwọ ló ń sanwó epo fún mi ni. Ńgbà tó rẹ̀ wọ ńlẹ́gun tèmi ṣẹ̀ṣẹ̀ kàn, ńgbà tó sùn wọ lèmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. Ọ̀gbọ́n tó máa ń sọ pé ògùn tó gùn tí ò lópin
níbi tẹnìkan ti parí ní tẹnìkan ti bẹ̀rẹ̀. ọ̀gbọ́ Yorùbá ni Yorùbá like wọ́n fẹ́ràn oríkì pọ̀. wọ́n ní oògùn ló fi ń ṣeré àṣà ní ọ̀jẹ́ lúbúlúbú ojú ọlọ òòṣà àgbà tí mú tọmọdé tàgbà kọ ara rẹ̀ nílà eégún inú àdó ọ̀kan làwọn inú orù. wọ́n níbi tó gùn dé gan là á pè lóògùn. wọ́n ní tọmọdé jòjò ló gbójúlé ti fi bú àgbàlagbà. mo rò bórí yín burú yín dàrú ni. tágbàlagbà bá yọ ojú oògùn jáde. ọmọdé fẹ́ kàn lóògùn onígbètùgbètù ló mú dání ṣé ẹjọ́ sí ni. ń táláwo àtòníṣègùn wá ká tán fi forí jágbójánú ọ̀dàn kiri oògùn tí gun ní gùkùgù. ọ̀gbẹ́ni ọ̀rẹ́ mi ìwọ ọmọ nǹkan kan èkó wọn bí ọ sí. kódà if not care tí kí àwọn àtẹ̀kẹ̀ gan á fi Ògbómọ̀ṣọ́ ṣe second but guess what. tọ́ bá fi Ògbómọ̀ṣọ́ náà ní second báyìí tọ́rẹ́ ẹ̀ ní wá ẹ máa gbọ́ tó sọ o. tèmi bá sọ̀rọ̀ ẹ mọ́rọ̀ mi bẹ́ẹ̀ o. ẹ máa gbọ́. ojúlówó ni mí lọ́yọ̀ confam ni ẹ gbàgbé. ẹ máa ṣe rotation yìí pẹ̀lú ọba Ògbómọ̀ṣọ́ ẹ fi Ọ̀yọ́ lẹ̀. ṣé Mákindé ẹ lè yọ Aláàfin o kò sí nǹkan kò sí pàtẹ ní lọ́wọ́ yìí o ìgbà kan nìyẹn. now sẹ́yìn gbọ́rọ̀ lẹ́nu ọ̀rẹ́ mi kò sẹ́yìn tó wọ́n lẹ́lẹ́fọ́ àwọn lẹ́fọ́ tẹ̀ ń wò yìí o kì í ṣe tá a tán o ara ń fún ọ ni gọ́fúnà Ṣèyí Mákindé ò make any comment kò sẹ́yìn tó sọ̀rọ̀ bóyá wọn yọ Aláàfin àbí wọn ò yọ Aláàfin kò sẹ́yìn tí ó dùn mọ́nú wa pé kán yọ Aláàfin tán bá sì wá yọ fọ̀ yéè náà ni tètè nítorí ẹ̀ kó wù kì í ṣàkọ́kọ́ tí wọ́n yọ lọ́yọ̀ọ́ kì í ṣàkọ́kọ́ tí wọ́n yọ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire kì í ṣàkọ́kọ́ tí wọ́n yọ ńlẹ̀ Yorùbá wọ́n ti dìpọ́sì ọ̀pọ̀lọpọ̀ ọba. bí Ṣèyí Mákindé bá yọ Aláàfin Ọ̀wọ́ Adé lọ́la kò sí ní tí ó ṣẹlẹ̀ ọ̀wá níwọ̀n lágbára láti yọ no ọmọdé yìí kéwèé ìwé ń ṣe ọdẹ lọ dàgbà gbogbo èèyàn lọ máa ń jù ú lọ because to the best of my understanding tó o bá mọ̀ ẹni ọmọ àti wáyé ọlọ́dún gbẹ́gún ẹni ọwọ́ àyè ti máa yé olùnàgún ní ọmọ àti lọ́rẹ̀ ẹ ń fi ni joyè ó lè bọ́yè náà lọ́rùn ẹni ẹ ń sòògùn àrẹ̀mọ fún ni Tinubu bí ó lè gbọ́ ọmọ náà pa Ṣèyí Mákindé ló fi Ọ̀wọ́ Adé joyè Ṣèyí Mákindé ó lè rọ Ọ̀wọ́ Adé lóyè bóyá òye òye ọ ẹ má wulẹ̀ tí ọ̀rọ̀ sí gọ́fúnà Ṣèyí Mákindé lẹ́nu wọn ní lọ́kàn láti sọ pé àwọn fẹ́ yọ anybody tẹ́ bá lè correct ara yín ẹ correct ara yín Mr. Ṣọlá Òjó God bless you mi ní gbọ́kú yín ẹ ra síkà fún mi mi ní gbọ́kú yín sà ẹ ṣe pọ̀ so like I said mọ̀ dá nǹkan tó mọ̀ lẹ̀ mọ̀ dá wàhálà sọ́run Aláàfin yín o Ṣèyí Mákindé ọ̀yọ́ fọ̀ yéé kò dẹ̀ sí ní tí ó ṣẹlẹ̀. ìtúbà kẹ́ ọ̀pọ̀ orí táwọn kan sọ pé ọmọ ìjìyà tí wọ́n bá pè ṣé dandan ni kó wá mítìnì ni kì í ṣe òun ṣe force now. Aláàfin láti gbé yín lọ sí court. níbi tí mo ti sọ wípé ajọ́rò ní ń jẹ́jẹ̀rò wọ́n ti jọmọ kínní ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ Aláàfin máa gbé yín lọ sí court ṣé dandan ni kó wá sí meeting ni now ẹ jẹ́ asáré sọ rìsọ́ọ̀tì fọ́rẹ̀ mi yìí báláàfin ọba lọ sí pàdé ìgbìmọ̀ lọ́balọ́ba to the best of my understanding káwọn ọba tó kù kí wọ́n restrict owó ẹ̀ owó tí wọ́n bá ń gbà ń bẹ̀ kán mọ́ fún ẹni tí ò mọ iye tá a pa kò gbọ́dọ̀ béèrè bó la ṣe ná tàbí èlò la ná kù bó la ṣe ná Mr. Moses Solanke mi ní gbọ́kú yín sà ẹ̀yin náà ra sticker fún mi ní wáyé tí God bless you sir God bless you sir. Now so like I said ọ̀rẹ́ mi báláàfin ọba bá wọn participate nínú ìpàdé ẹ fẹ́ restrict Aláàfin ẹ sì fẹ́ destroy Aláàfin because ẹ bá restrict ẹ̀ sọ́yọ́ ẹni gbogbo nǹkan tó bá ń ṣe tó bá ti mọ̀ pé Olúbàdàn máa wà bẹ́ẹ̀ tàbí Ṣọ̀ún kọ́ mọ́ lọ ọbẹ̀ mọ́ yóò dálé ayé ara ẹ̀ ṣe ni láì ṣẹ́dẹ́tẹ̀ tó fẹ́ dá gbógbé Ọ̀yọ́ sì rékọ̀ dàbí àjá tá sọ pé èèyàn máa rí nǹkan mèremère ń bẹ̀ lẹ́yìn àwọn ilé àlàpà ní ayé àtijọ́ àwọn ọmọ tí ń gbé pátá rìn àwọn ọmọ tí ń wẹ̀ ń ta tí èèyàn máa rí bí bá ń kọjá lọ kí ni development mẹ́mbẹ̀ yàtọ̀ sáwọn ọmọ Yíbò tán ń ta bàtà tábẹ́lì ìtìlẹ́gbẹ̀ẹ́ títì ṣé n tẹ́ fẹ́ ba state sínú ṣé n tẹ́ fi máa generate owó nu ṣé n tẹ́ fi máa bọ́ọ̀lù nu kí ni ẹ fẹ́ fi generate owó internally let us know. So bí Aláàfin ọba wá ìbànújẹ́ nìkan ò túlù sẹ́ẹ̀.
tẹ́ ẹ lè mọ̀. Oh, T-boy Gbaski, God bless you. Ẹ ra sticker fún mi. Mo appreciate yín sir. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan wò yín ni because ọ̀rọ̀ yín ò jọ èmi lójú. Mo ti rí pọ̀pọ̀ nu ẹlòmíì ò gbọ́n nu yín. Àgbọ̀n. So let's start the rotation of the governor. Now, nbi tọ́rọ̀ mi wá parí ọ̀rọ̀ sí leléyìí. So far ta ti ní à ń rotate position ọba ká máa rotate ipò òṣèlú. Ẹ jẹ́ kí n educate ẹ̀ díẹ̀. Amẹ́ríkà ló wà o. Òye mi ni pọ́ yẹ kó ti lajú jù báyìí lọ. Ó yẹ kó gbọ́n inú ẹ̀ ó ti gòkè sí. Gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan pé ipò làgbà ìbànújẹ́ lọ́jọ́ orí. Èmi lè sọ wípé àgbà ọ̀kọ́ gbọ́n. Nítorí wọn mọ̀ ni wípé hereditary nípò ọba, lineage ní institution ni. Ipò òṣèlú wọn kì í pé ogún lélẹ̀dọ́mọ oko ni. Ẹ present candidate ti yín. Ẹ fà á lẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú. Tó bá ti lè convince àwọn èèyàn kí wọ́n dìbò fún kò jù bẹ́ẹ̀ lọ. Kò sẹ́ni tí máa ń mú gómìnà wá báyàn ńlé pé kán máa pín. So wọ́n á wá pín sọ́yọ́ jọ̀ọ́jẹ̀tẹ́ ẹ wà lọ́mọ ọmọ tó wù yín wá. Àwọn ìlú tó kọ́ wò yín níran they play my fan. Ipò ọba nìkan la máa rotate. A lè rotate ipò òṣèlú. Tá bá máa rotate ipò òṣèlú ẹ jẹ́ ká sọ deliberately. Ẹ pass ẹ̀ sílé ìgbìmọ̀ aṣòfin. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Ní tẹ́ fẹ́ máa rotate ẹ̀. Bẹ́ẹ̀ dìbò ń gbagba if care is not taken. Ìbàdàn náà ni ó máa wọlé. Kennedy ẹni tó léèkù ńlọ́lọ́bẹ. Àwọn ẹlọ́mọlé ìgbìmọ̀ aṣòfin tó pọ̀ jù. Àwọn ní local government ni wọ́n ń dá ní local government 11. Àwọn ilé ìkú ń bẹ lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ bá fẹ́ dupò gómìnà abẹ́ fẹ́ di nǹkan kan mú ní central tí ṣe capital ní tí ṣe Ìbàdàn ẹ negotiate pẹ̀lú wọn ni my brother. Ẹ máa persuade wọn ni ẹ rè bẹ́ẹ̀ wọn ni. Ẹ̀yin Ìbàdàn ẹ ní sùúrù ẹ jẹ́ káwa náà ṣe kàn ní ìdí ẹ jọ torí Ọlọ́run. Ẹ jẹ́ káwa náà gbìyànjú ẹ jẹ́ ká ṣe. So Ìbàdàn nìkan ní more than 20 obas. Ẹ dẹ̀ wá wò ó àwọn ìlú tó kù lókè Ògùn ní Ìbàràpá má jẹ́ ń tàn ọ́ o tọ́rọ̀ bá kan tòṣèlú wọ́n tẹ̀lé Ìbàdàn o. Kàkàkáyé wọ́n wà ní Ráráfẹ́ wọ́n tẹ̀lé tí wọ́n jẹ lára ẹ̀ Ọ̀yọ́ òní tó fẹ́ ọ̀fà wọn. Ntọ́yọlé ọ̀fà lúmi náà ni kó kó wọn lẹ́rú kó mú wọn lẹ́rú kó máa mú wọn sìn. Kàn máa ṣe Ṣàngó Olúkòso àyànràn náà Olúkòso ti lọ. Ẹ ń bá jọba ní ìsìn tí ń pe rẹ̀ ń Ṣàngó ọ̀ ń tan rẹ̀ ní o ògèdè asopá ni ọkàn jẹ́ bíi topó. Ìyẹn Olúwadé ọkàn máa káṣọ pa kọ́rùn káàkiri ni. Wọn aláwọn ń Ṣàngó dé o. Aṣọ pa bí aṣọ òpọ́njú. Èèyàn ń wọṣọ funfun nẹ́gẹ́nẹ́gẹ́ ẹ tó ń sọ̀rọ̀ sí ẹ tó ń bu. Ǹjọ́ tẹ́ ẹ ti kọjá àyè sọ́ọ̀ ni. Tẹ́ ẹ ti lanu pọ̀n gàlàbú ọ̀ni tọ́rọ̀ kọ̀ ní ti dùn lẹ́nu yín nínú èébú ìjọ náà lẹ ti kọlu gbogbo ìran káàrọ̀ òjíire. So èmi kọ́ lèmi ń bá yín jà o gbogbo káàrọ̀ òjíire ńlẹ̀ ń bá jà yín lẹ̀ ń bá wá jà àwa náà wá fẹ́ bá yín jà padà. Èèyàn kan lè gúnyán fógún èèyàn kí wọ́n farabalẹ̀ jẹ́ gbogbo èèyàn bá gúnyán fún èèyàn kan kò tó bẹ́ẹ̀ kọ́ jẹ́ ńlá ti wá bẹ̀rẹ̀ yín nìsín kẹ́yìn nìkan wá jẹ́ ká máa rí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Náà wà ẹ̀yin tẹ́ ra sticker fún mi ní wáyé tí o ẹ̀yin tẹ́ wà ń bí náà yín náà lè ra sticker fún mi báwo lẹ ṣe lè ra sticker fún mi because àwọn nǹkan yín náà níbi tó ń dí Aare bó sí jẹrìtò ara data Aare náà ni tẹ́ bá wò sàlẹ̀ ibi tẹ́ ti wò mí ẹ máa rí $sign bẹ́ẹ̀ ẹ click lórí ẹ máa gbé lọ síbi tí sticker yìí wà ẹ máa rà á ẹ lè rà fún mi tàbí ibi tẹ́ ti wò mí yẹn náà ẹ máa rí ibi kan tán kọ share sí ẹ máa rí ibi kan tán kọ thanks ibi thanks yẹn tẹ́ bá ti click lórí ẹ yóò gbé lọ síbi tó wà ẹ lè rà fún mi ìná ò ní tán wo yín God bless you mo appreciate yín. Rotation governor náà ẹ jẹ́ kí ìtìjà Ìbàdàn náà ṣe ti tó. Gbọ́ndìbò nígbàgbà ẹ̀ ń bá lọ́mọ tó pọ̀ náà ni ọmọ wọlé ntí Ìbàdàn ti ṣe ti tó kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ it's like bí ìgbà tí Messi ń gba Ballon d'Or táwọn yẹn wá sọ pé ó ti gba jù kán gbé fẹ́lòmíì náà ńgbà tó deserve ẹ̀ ńgbà tó ṣiṣẹ́ ẹ̀ débẹ̀ it's like ẹnìkan ṣe dáadáa lẹ́nu iṣẹ́ àwa ń fún ní gbéga ń fún promotion kẹ́nìkan wá sọ pé kì í sọ nìkan promotion tọ́ sí ìwọ náà ò ṣe wádìí ntẹ́ni yẹn ṣe tó fi ń gba promotion kí wọ́n náà máa ṣe instead of this ariwo òfò ariwo rádáadáa ariwo tí ò wù nǹkan kan tí ò mérè kankan wáyé tọ́yọ̀ ń pa káàkiri èébú èpè tán ṣẹ́ AI video AI picture tán fi ń lálẹ́ tán fi ń bú àwọn ọba aládé wa tí wọ́n mọ̀ pé àwọn tó fi ń ru wá nínú sí wọ́n fi ń múnú bí wá sí ni wọ́n dẹ̀ fi jẹgba sí ni wọ́n dẹ̀ fi jìyà sí ni
ọ̀rọ̀ wípé àwọn làwọn gbé adé fún kinní yìí mò ń bọ̀ wá tú ní sísẹ̀ntẹ̀lé. God bless you Prince Adéyẹmí Mini Wáìntì, Prince Adéyẹmí Mini Wáìntì, èyí náà ra sticker fún Mini Wáìntì. ẹ jẹ́ kí governorship náà wá sọ́dọ̀ wa. Wàkílù ẹ jẹ́ kó wá sókè Ògùn. Wàkílù ni. Ìbàràpá méjèèje Awẹ́ Fìdítì Ọ̀yọ́ Jóbèlè Ìṣẹ́yìn gbogbo àwọn tó ń jẹ gọ́vnọ̀ ìgbà. bó ṣe ń dárúkọ àwọn Ìṣẹ́yìn ẹrù pọ̀ fẹ́ràn wọn ni o. ó ti mọ̀ wípé tán bá lè ṣí sọ́dọ̀ àwọn báyìí àwọn Ọ̀yọ́ làwọn náà tó sọ pé ẹ mọ̀ páwa la lórí ẹ mọ̀ páwa la ní empire. ẹ ti ṣe báyìí gọ́vnọ̀ ṣe máa bàbá mi Bọ́lá Ahmed Tinubu Your Excellency sir. Kábíyèsí tó bá ju number 1 nìyẹn bàbá Bọ́lá Ahmed Tinubu àpẹẹlẹ irọ́. gbogbo yìí máa rí kíní yìí o. Mr. Ikumawoyi Philip, God bless you. Ẹ̀yin náà ra sticker fún mi ní Wáìntì. Ó ń ràpù Bọ́lá Ahmed Tinubu, ó ń ràpù pírẹsidẹ́ǹtì. Kọ̀mọ̀pọ̀mọ̀ dájú tí kò níye tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ejò ti wọ́pọ̀ ń bi ìtànà. Propaganda wọ́ọ̀kì mọ́. ọkàn lọmọ fi Yorùbá lára àsìkò tẹ́ máa dìde sí kíní ìlélẹ̀. A mọ̀ pé dédé fún èèyàn lóye ẹ̀yin yóò dédé fi nǹkan tọrẹ. Nǹkan mi ń bẹ di mọ́ ṣe ń so. A mọ̀ wípé bí ọ̀bá ni tẹ́ ẹ fẹ́ gbà ẹ yàtọ̀ sí láàlú ògiri òkò. Òfúnni ládi ẹsẹ̀ tí gbódìdí ẹran. Ẹ̀yin lẹ́ fún èèyàn lápá tọ́kí tí ọmọ béèrè mọ̀lúù padà. Ẹ̀yin lẹ́ fún èèyàn kẹ̀kẹ́ tẹ́ máa béèrè tírèènì tẹ́ máa béèrè jẹ́ẹ̀tì. A mọ̀ yín dáadáa ẹ dédé fọmọ Tinubu jọba àbí ẹ dédé fi jóye ọ̀kan lọ́mọ ẹ fẹ́ gbẹ̀tọ́ lọ́wọ́ ẹ̀ ni ẹ fẹ́ ràn sí bàbá ẹ̀ ni iṣẹ́ ilé ìkọjá ẹnu ṣèyí o. kí wọ́n jẹ́ kí oníkálukú dá dúró kò ní máa síjà mọ́. bàbá mi Kábíyèsí Ládọjà Olubadan. now kàn jẹ́ kó oníkálukú dá dúró that is Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àbí ààrẹ tàbí ìjọba tí ń bẹ lóde kí wọ́n fún Ìbàdàn ní state tiwọn kàn jẹ́ kí Ọ̀yọ́ máa lọ lọ́tọ̀. Mo wá ṣe analysis lẹ́ẹ̀kan kí lọ́yọ́ ní tí ó tà allocation government federal government nìkan náà máa gbọ́kànlé n tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ń generate internally largely láti Ìbàdàn ni. Owó orí wo ni wọ́n ń san lọ́yọ́ Ọ̀yọ́ ta ni ń sanwó orí ń bẹ̀ kí wọ́n ń tà tí wọ́n ì sanwó orí. So Ìbàdàn náà fi ń gbéra bọ́lọ́n bá sì wá sí tí Ìbàdàn yapa torí Ìbàdàn máa gba state ó certain tán bá ti pín state míì ní Nàìjíríà Ìbàdàn máa wà ń bẹ̀ ìyẹn certain. Ìgbà náà ni Ọ̀yọ́ tó wá mọ̀ wípé àwọn sọ nǹkan ròdòdó nù. Number 1 Aláàfin kò ní sí rotation mọ́ pẹ̀lú Olúbàdàn bí ó bá ti sí rotation pẹ̀lú high profile ọba bí Olúbàdàn iye Aláàfin ti parẹ́ mọ́lé Aláàfin ti reduce sí abúlé nìkan. Madam Tóyìn Adéoyè mẹ́ni gbọ́kùn yín mọ̀ God bless you ma ẹ ra sticker fún mi. So bọ̀bọ̀ tí ń sọ̀rọ̀ yìí majority wọn ò mọ nǹkan kan wọn ò dẹ̀ mọ implication àwọn nǹkan táwọn ń sọ. Ọ̀rọ̀ governance lẹ́ ń sọ nípa ẹ̀ kí lẹ́yìn gangan fẹ́ contribute sí governance yẹn nothing. Amẹ́ríkà ló wà ló ti mọ rant bí ó bá ti wá sí competition it's like ẹni tó ń play fún Barcelona ok bẹ́ẹ̀ ṣe lè ra sticker ok now ẹ wo bí tẹ́ ẹ ti wò mí yẹn tó bá jórí fóònù ẹ máa rí dollar sign bẹ́ẹ̀ ẹ click lórí dollar sign yẹn tó bá jẹ́ pé orí TV ni àbí nǹkan mìíràn àbí tablet ẹ máa rí bí nǹkan tó gbé share after share ẹ máa rí thanks ìdúpẹ́ wọn kọ thanks sí tẹ́ bá ti click lórí thanks yẹn á gbé lọ síbi táwọn sticker yẹn wà. Now explanation mi lélẹ́yìí n tí bọ̀bọ́ yìí ọmọ ò ní wípé ó dàbí kóòchì tó ń kóòchì Barcelona tó bá kóòchì Barcelona competition máa wà pẹ̀lú Madrid pẹ̀lú Atletico Madrid pẹ̀lú Valencia pẹ̀lú Villarreal pẹ̀lú Sevilla pẹ̀lú Celta Vigo pẹ̀lú àwọn klọ́ọ̀bù ńláńlá kí ẹnìyàn wá kúrò ní Barcelona kó wá sí Nigeria League ṣe mọ̀ pé majority tó ń wo Clasico káàkiri wọ́n fẹ́ wo Barcelona pẹ̀lú Spain àbí wọ́n fẹ́ wo Barcelona pẹ̀lú Madrid ṣùgbọ́n Barcelona wá ti wá kóra wọn lọ sí
Nigeria League kò sẹ́ni tó ní interest tó fẹ́ lọ wò wọ́n bẹ̀ mọ́ wọ́n ti pa kàrí ara wọn wọ́n ti pa iyì ara wọn wọ́n ti pa ògo ara wọn mọ́lẹ́nu lọ́jọ́kọ́jọ́ tí Ìbàdàn bá ti dá dúró táàrí orúkọ Olúbàdàn dá mọ́ Aláàfin Ọ̀yọ́ mọ́ ọjọ́ náà ni ìyá Aláàfin ti wọmi lọ́ba dọba abúlé ọba Ọ̀yọ́ nìkan ni ọba sí nǹkan tí wọ́n pa wọ́n pọ̀ pẹ̀lú Ọọ̀ni mọ́ because wọn ò sí ní jurisdiction kan náà wọ́n ti dá wà láàyè ara wọn lọ́ọ̀ni àti Olúbàdàn ọba jọ máa ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun àbí ìpínlẹ̀ Ìbàdàn sí ìpínlẹ̀ Ọ̀ṣun connection tí ń bẹ láàrin wa ni ó bá tún unite padà ní Ọ̀yọ́ àtàwọn Òkè Ògùn náà bá máa ṣe ródóródó wọn pẹ̀lú àwọn Ìbàràpá wọn máa ṣe ródóródó wọn to the best of my understanding bọ́n bá tún fẹ́ gbé capital bẹ́ẹ̀ wọ́n tún ju capital s'Ògbómọ̀ṣọ́ torí pé Ògbómọ̀ṣọ́ yáyì Ògbómọ̀ṣọ́ gbajúmọ̀ Ògbómọ̀ṣọ́ expose Ògbómọ̀ṣọ́ wà lively ju Ọ̀yọ́ Aláàfin lọ èébú kọ́ ò reality ni mo dé méjèèjì mọ́ gbogbo ẹ̀ so bí ìgbà tí ẹ fẹ́ pa àpèrè yẹn ẹ fẹ́ pa ògo mọ́ lára ni bí Ìbàdàn bá sọ pé àwọn ń lọ ó yẹ kẹ́ wà nú ẹni tí ọmọ ọbẹ̀ Ìbàdàn pé ẹ má lọ ẹ fẹ́ tú wá òhò lélẹ́yìí bẹ́ẹ̀ ṣe já máa róòlù ẹ̀ papọ̀ ní ìtẹ́lẹ̀ ìsọ tó sẹ́nu ẹ má jẹ́ ń bú ọ̀rẹ́ mi ni o. Ìbàdàn fi Ìbàdàn lẹ́nìí bàbá mo tún advice yín lẹ́ẹ̀kan sí. o lè advice Olúbàdàn náà o kéré sẹ́ni tí ó advice Olúbàdàn Olúbàdàn ló lè advice wọ. àsìkò yín ló yẹ kó rọ̀ wá lọ́rùn jù àsìkò yín ló yẹ kí changes dé. kò lè rọ̀ yín lọ́rùn àsìkò Aláàfin yín ló máa rọ̀ yín lọ́rùn àsìkò Olúbàdàn máa rọ̀ Ìbàdàn lọ́rùn ni òkú òpapọ̀ mọ́yàwó kí ló ṣe bọ̀bọ́ yìí náà o. mo wà nípínlẹ̀ Ọ̀ṣun mo wà nílé Ifẹ̀ nísìnyí kí wọ́n sọ pásìkò Olúbàdàn máa rọ̀ wá lọ́rùn fẹ́ fókéne. ṣé Olúbàdàn ni ó wà bá ń ní ọba ara gàrí wá ni àbí ní ọba ara ìrùwọ́ àbí ní ọba ara panla sínú ẹ̀fọ́ elégédé tí mo rò tí mo fẹ́ fi gbé àmàlà ńlẹ̀. What are you talking about, ọ̀gbẹ́ni? Wake up now. Wake up. ẹ wá tọra ìkíní ẹ̀ka ẹ̀ ń kanra Aláàfin Adéyẹmí ẹ̀ kọ́ mọ̀ wádé. Ó tó kanra o. ní fídíò kan tó yẹ pé Aláàfin bá ẹ̀yin àti Ọ̀nìrìṣà ó bá yín lórí ìjókòó òun ló bá yín ó dẹ̀ náwó sí yín ẹ̀ dẹ̀ gba owó ẹ̀yin àti Ọ̀nìrìṣà everybody rí ó ṣe wá jẹ́ pé ńgbà tí Aláàfin rẹ̀ bá lórí ìjókòó ní first place gangan èyí ló yẹ kẹ́ kọ́kọ́ kí máa yìí ló yẹ kẹ́. torí kọ́ mọ̀ bá kú ni bàbá àwọn Olúbàdàn ló yẹ kán kọ́kọ́ kí Aláàfin torí k'Aláàfin ọmọ bá àwọn yọ wọ́n ń pò torí k'Aláàfin ọmọ bá kú ni